akíyín anọ̀yìn lọ́gọ̀ ẹnu ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa lórí ọ̀dàn nínú yàrá agbára ìkànnì GOT TV channel 84 ní ọwà tí a ti ń kàn sí yín lórí ètò yìí gọ́gọ́ láti máa ń yín tán àwọn àjábalẹ̀ ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá lẹ́sẹ̀ kùkú títí dókè òkun Festus Ọmọtọ́lá ọkọ̀ tèmi ọmọ ọlọ́wọ̀ mọ́dẹ̀ tí ò gbọ́dọ̀ jẹran ẹ̀dùn yíyan abara funfun nínú oko pàábàrà fàìfàì ẹ káàbọ̀ sórí ètò. ọpẹ́ olóore àdá tán ìyìn olóore àdárèrè àrè adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi tó mú wa lọ tá a tún padà délé ní alọ adé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ́yìn la bá àwa náà la wá lórí ọ̀dàn gangan lẹ́tọ̀ ní ìkànnì GOT TV mo kì í káàbọ̀ torí láàárọ̀ tèmi ó máa lágbára gan ó máa sì kí n bá kojú gá àwọn ẹ̀dọ̀ kí ìròyìn eré ìdárayá tó kí tó bù àyà gbogbo ẹ̀. èmi máa fẹ́ràn tó bá fẹ́ pe ìròyìn yẹn ṣé mọ̀ pé iléeṣẹ́ ìkànnì tá a wà yìí ó kọjá bí ó kàn gàrà tó bá fẹ́ pe ìròyìn yẹn wà á fà á gùn wá ní ròyìn ó ti yẹ. àwọn ìròyìn eré ìdárayá tó kí tó bù àyà òun la kó wá láàárọ̀ yìí ọmọ òle gọgọgọ kó má mú ọkọ bàbá tó bí lọ́mọ Fẹ́mi Joshua Adéfioyè FMJ olówó ẹ̀mú evangelist tó ń kéde ìrere bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ló kọ tèmi mú títí dé láàárọ̀ tèmi ẹ wá nǹkan fìdílé kẹ́ fi nǹkan léde àgbádùn rẹ̀ bó ìbò ti ń gbádùn tíì. bó ti ẹ̀ bó ti ń gbádùn tíì náà ni kò dárúkọ bó tiẹ̀ jẹ́ pé òróró tiẹ̀ bí agbóná ni àbí tútù àti ìmọ̀sáde kákùn adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ́ni ṣé o mú lápá bàtẹ́ lọ. jẹ́ mú látàpá bí wọ́n ní ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde ọjọ́ sátidé ọjọ́ tó lágbára ní fórílẹ̀-èdè Nàìjíríà alẹ́ ọjọ́ mánigbàgbé lọ́jọ́ sátidé àwọn èèyàn ká máa wò pé bóyá ti Super Eagles Nàìjíríà ni mo fẹ́ gbà wọlé mi nígbàbẹ̀ wọlé máa ń lọ sí Paralympics straight yẹn ìdíje Olympics àwọn tí ẹ̀yà ara pè níjà orílẹ̀-èdè Nàìjíríà ṣe bẹ̀bẹ̀ lọ́jọ́ sátidé gidi gan torí lálẹ́ ọjọ́ sátidé tó jẹ́ alẹ́ ọjọ́ mánigbàgbé orílẹ̀-èdè Nàìjíríà gba àmì ẹ̀yẹ sílvà méjì ìyẹn ní ìdíje Paralympics tó tẹnu bepo ní alẹ́ ọjọ́ sátidé wọ́n sì gba bronze náà ẹyọ kan tí ó jẹ́ pé inú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà inú gbogbo wa ló dùn dáadáa ayọ̀ wa kún gidi gan kò tún wá tán síbẹ̀ lálẹ́ ọjọ́ sátidé ọ̀hún náà bákan náà wẹ̀ ikọ̀ obìnrin ti under 20 tí ọjọ́ orí wọn kò ju 20 ọdún lọ yẹn Falconet orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ṣe bẹbẹ wọ́n gbọ́ ewúro ayò 4 wọ́n sọ kógó yà. Oh my God ṣe náà kọ orin ni wọ́n kọ sáwọn ọmọ orílẹ̀-èdè Venezuela pé ìyálàyà yẹn tó bẹ́ẹ̀ ń sìn. òjò pa bàtà ó pa jọwọ́jọwọ́ etí ẹ̀. a kì í ṣẹgbẹ́ yín ẹgbẹ́ bàbá yín làwa ń ṣe ohun táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ nìyẹn ewúro ayò 4 ni wọ́n gbó sójú orílẹ̀-èdè Venezuela ní ìdíje under 20 World Cup yẹn ni pé ó dẹ apá kejì nìyẹn eléyìí tó wá dàbí Festus lọ́jọ́ sátidé ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yẹn kọ Super Eagles Nàìjíríà. sórí atẹ́gùn tó fẹ́ sórílẹ̀-èdè Nàìjíríà ń jẹ sátidé yìí wọ́n gbọ́ tẹ̀jẹ́rì wọn ìdùnnú tó rí wọn. ó yẹ ká máa kọrin ní irú ẹ̀ láà máa rí bá a ti fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. inú wa dùn sórí àkọ́kọ́ jẹ́ ń bẹ̀rẹ̀ níbi tó ti mú yẹn níbi Paralympic yẹn ìdíje àwọn àkàndá eléyìí tó jẹ́ pé sórí wọ́n ní Ọlọ́run ò ní pààyàn lórí kó má fi nínú ọgbọ̀n lọ́pọ̀ pàápàá jùlọ bó ṣe jẹ́ pé àwọn tí wọ́n dá pé gbogbo wa la mọ̀ pẹ̀lú òbítíbitì owó tí ìjọba àpapọ̀ tó kó lé wọn lórí ṣùgbọ́n nígbà tí àwọn àfọwọ́jọ́ náà ni ṣùgbọ́n ṣé wá rí àwọn nǹkan tó dùn mọ́ mi nínú jù ní wípé Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa ń yan àwọn àkàndá jẹ wípé bóyá torí bọ́n ṣe rí báyìí ṣùgbọ́n ẹ̀ wá rọ́lọ́hùn ó gbọ̀nà ẹ̀kúrò adúpẹ́ wọ́n jẹ́ kí inú wa dùn wọ́n jẹ́ kó rí wa wú wọ́n náà wo ṣé bàbà tí wọ́n gbà ní ká sọ ni ṣé ti fàdákà tí wọ́n gbà ní tàbí ti góòlù. tá a bá tiẹ̀ ṣí gbogbo ẹ̀ papọ̀ pátápátá wọ́n gba góòlù 2 wọ́n gba fàdákà 3 wọ́n gba bàbà 2 lápapọ̀ pátápátá. inú wa dùn wọ́n jẹ́ kí inú wa dùn Ọlọ́run adúpẹ́ pẹ́ òkun ó rí ní ti ẹlẹ́ẹ̀kejì tó sọ àwọn yẹn náà fakọyọ ṣé wá rí ti Super Eagles sórí ti Super Eagles yẹn kò sẹ́ni tí ò dùn mọ́ nínú pàápàá jùlọ pẹ̀lú bó ṣe jẹ́ pé olùkọ́ni ikọ̀ Super Eagles tẹ́lẹ̀ ìyẹn olùkọ́ni Gene Troy òun ló kó ikọ̀ Benin Republic òun ló kó wọn sòdí ṣó wá rí Ọ̀kánlérí Olúfànlérí lọ́sẹ̀ tó kọjá wípé tó ẹ̀yin o òun ti màṣírí òun ti mọgbá òun ti bó ṣe adúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ technical director tó jẹ́ olùkọ́ni fìdíhẹ fún ikọ̀ tí Super Eagles ti wa à ń sọ̀rọ̀ nípa ògùn ẹ̀fọn ó sọ fún ó jáwé àkìwọ́wọ́ fún kí fẹsẹ̀wọnsẹ̀ yẹn tó wáyé onítọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Uyo náà ń pè bí o. tẹ́yàn bá fojú àdánwò kó ẹbọra bọ́ lásán. má rò pé lè tó ti ṣe rí ó ní Uyo náà ń
pè bí mo wá dúpẹ́ pé wọ́n jẹ́wọ́ ọmọ kan a sì dúpẹ́ fún ológo 5G tiwa Victor Osimhen. tá a bá ń sọ̀rọ̀ nípa atamátàsé ní gbogbo àgbáyé tá a bá porí akọni àfidẹ̀ lálẹ́ gàràgà. Festus ọmọ tó múnú mi dùn jù ọmọ kan sọ̀rọ̀ èèyàn kábà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọkọ. Yorùbá bọ̀ wọ́n ní iyì èèyàn nìkan sọ̀rọ̀ èèyàn. tó bá jẹ́ àwọn aláwọ̀ funfun wọ́n ní fatigue ìdàlámù pẹ̀lú ìrìn àjò tó rìn pẹ̀lú ṣé ti mental stress ní ti àti pé bó dé jẹ́ òun náà ló dé. èmi ti sọ fún ẹ pé kò kí n rẹ tùráyà. adúpẹ́ pẹ̀lú bí yẹn ṣe lọ. Lukman náà àgbọ̀dọ̀ wá sọ. bẹ́ẹ̀ni gbogbo wọn ló gbìyànjú ajé o gbogbo wọn ló gbìyànjú ajé. ó tiẹ̀ tó bọ́ọ̀lù tó gbá sáwọn ní ìṣẹ́jú méjì wọ́n fún wa ní ìṣẹ́jú méjì àfikún àsìkò. ó sì fi dára. ó dẹ̀ fi dára. ó dà ìyẹn lájẹ́ kí n gbabi ìròyìn wọlé sórí olùkọ́ni Genetroy ó jáde tó ń sọ̀rọ̀ ó ní ẹ mọ̀ pé tó bá nàyàn yóò ṣàrí nǹkan wú táwọn oníròyìn bá bí pẹ́tọ̀ kí ló wá aṣàrí nǹkan sọ ó sọ̀rọ̀ ó ní ikọ̀ ti Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà nǹkan tó fà á tí wọ́n fi gbé ewúro ìyà sórí ayò mẹ́ta wá kéré nínú ayé. ó ní tó bá ní ká wo àwọn agbábọ́ọ̀lù yẹn kọ́ wò wọ́n síra wọn ìyẹn head to head ó ní àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ òǹgbòǹtarìgì agbábọ́ọ̀lù wọ́n pọ̀ ní ikọ̀ tiwa ju tàwọn lọ báwọn ò ní nǹkan tó wà nǹkan tó sọ nìyẹn o ó ní ṣé tí Alex Iwobi ní ká sọ ni àbí ti Victor Osimhen àbí ti Sẹ̀mí Àjàyí ó ní nǹkan tó sọ ó ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o pé tọ̀ àwọn tó wà lórí pápá ó ní wọ́n kójú òṣùwọ̀n ó ní ṣe tó wá rí àwọn tó jókòó gan tó tún máa wọlé ó náà tún kọjá bẹ́ẹ̀ ojú wo ló fi wò. aṣa kárí wí. ọ̀rọ̀ tá à ń sọ kò sí bí wọ́n ṣe máa nàyàn náà tí ò ní rí nǹkan sọ tó bá fọyàn létí á sọ ní ìgbà fún bẹ́ẹ̀ ni á sọ pé àwé òun ga jù wọ́n lọ ní. ṣùgbọ́n adúlá wa lọ tìjàkadì kọ́ ó dà jẹ́ ká gbéra wọ sínú ìdíje Nigeria Professional Football League ìyẹn ìdíje ti àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Nàìjíríà ó dà àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé o lópin ọ̀sẹ̀ yìí tó sì jẹ́ pé nǹkan ju nǹkan lọ wọ́n lè yàn ojú ẹ lọ òní díẹ̀ yẹn ṣó lè rà lọ́jà gbọ́ ikọ̀ Abia Warriors wọ́n gbélé wọn fọrùn rọ́ o wọ́n gbèrú wọn látẹ̀yìn ikọ̀ Remo Stars wọ́n ká wọn mọ́lé wọ́n wá ṣe kínní yẹn fún wọn àmì ayò 2 sódò ni ikọ̀ Bende Insurance àti Rivers United ifá òmìnira dá fún wọn odó ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yọrí sí Auckland tó wèrè wọ́n jókòó síta bàbá wọn jẹ́jẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yìn ń bà àwọn ọmọ abá náà bá ká wọn mọ́lé wọ́n ṣe kínní yẹn fún wọn àmì ayò 3 sẹ́yọ̀ kan ni làwọn ọmọ náà fi nà wọ́n o Kano Pillars àwọn náà wọ́n jẹ́wọ́ pé ìta bàbá àwọn ò fi ṣeré o wọ́n na Ìkòròdú City Ìkòròdú ò lè wá dá àwọn mọ́lé àmì ayò 3 sódò ṣe wá rí ikọ̀ tí Kwara United ìyà jẹ wọ́n o ìyà jẹ Kwara United Niger Tornadoes ní àti Niger wọ́n dé wọn mọ́ Kwara àmì ayò 2 sẹ́yọ̀ kan nífẹsẹ̀ wọn yọrí sí Nasarawa United àti Shooting Star àmì ayò kọ̀ọ̀kan ifá òmìnira dá fún wọn Omini Plateau United wọ́n borí Katsina United àmì ayò 1 sódò tó sì jẹ́ pé Sunshine Star nílùú Àkúrẹ́ wọ́n bínú tán wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Bayelsa United pẹ̀lú àmì ayò 3 sódò ojú wo ló fi wọ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje àgbàpútà orílẹ̀-èdè Nàìjíríà ilé tó jẹ́ NPFL ó jẹ́ ohun tó dùn mọ́ mi nínú. mo fẹ́ kó tẹnu bọ̀ dáadáa nǹkan tí ò kí ń ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ ní sáà ẹ máa tẹ kọ́kọ́ mu láti Nasarawa àti Shooting Star. nǹkan tí mo fẹ́ kó sọ náà nìyẹn ṣé o rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ Nigeria Professional Football League tipátipá pàápàá jùlọ àwọn ikọ̀ tó bá wà nílé ló sábà máa ń borí ó jẹ́ àkọ́kọ́ yàtọ̀ wá sí yẹn bíi tipátipá la fi máa ń rí àmì ayò 2 sẹ́yọ̀ kan àmì ayò kan sẹ́yọ̀ ṣùgbọ́n nísìnyí ó ní pé àyípadà ti ń dé bá o. ó ti gbéra wọ́n nígbà tí òpin ayé bá dé oríṣiríṣi la máa rí gbogbo ẹ ti wọnú ó ti tún fi wò ní. ó sọ pé mo kéde ìrere bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ṣòro bóyá láàrin ìmọ̀ àti amúta tí ń pàdé o ìjà tẹ̀síwájú sí. ẹ má dàbẹ́ sọ́ọ̀tì ló ohun tí mo ń gbìyànjú àti sọ ni pé kò sí bí àyípadà ọ̀ṣẹ́ ní máa dé bá ohun gbogbo àyípadà míì tún ti ń dé bá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nìyẹn Nasarawa United àti Shooting Stars tẹ́ ẹ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá ẹni tó jẹ́ alága ikọ̀ Shooting Stars ó ní tí ikọ̀ Shooting Stars bá gbìyànjú àti borí Nasarawa United ní ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ yìí ó láwọn máa gbìyànjú àti fún wọn ní ìlọ́po méjì owó tí wọ́n bónọ́ọ̀sì là ń pè é bó ṣe rí báyìí ó dà pé nǹkan ti omi ti tẹ̀yìn bọ̀gbìn lẹ́nu ṣùgbọ́n inú mi dùn pé gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tán gbá lópin ọ̀sẹ̀ pátá kò sí lè tí ò sábà ní èso rere tó pọ̀ so tó túmọ̀ sí pé ìdíje àgbàbùtọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yẹn àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà NPFL ó ti ń gòkè àgbà sí. ó ti ń gòkè àgbà dúpẹ́. sáà tá a dẹ̀ wáyé kò ń ṣe sáà kékeré. wàá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ tó jẹ́ wọn bí orílẹ̀-èdè Nàìjíríà náà ti ń wo ìfẹsẹ̀wọnsẹ̀ yìí mo tiẹ̀ lọ́rẹ̀ẹ́ kan tó jẹ́ pé kíá ó ti bù sórí ayélujára tiwa mo ní ẹ̀rí ó dà ẹ jẹ́ ká kúrò lápá abẹ yẹn ẹni tó jẹ́ igbákejì olùkọ́ni bẹ́ẹ̀ni ó sọ̀rọ̀ ó ní pàápàá jùlọ bó ṣe jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà bá a ṣe fìyà jẹ ikọ̀ ti Benin Republic pẹ̀lú àmì ayò 3 sódò ó ní pé
lọ́wọ́ pẹ̀lú bóun ṣe ń wo nǹkan yìí o kò sí àní-àní Austin Ogun-Ẹ̀bọn ó kájú òṣùwọ̀n pé ó tó ẹni téèyàn lè fi lílẹ̀ kalẹ̀ fún wípé òun ló yẹ kó jẹ́ olùkọ́ni pátápátá sí ti ikọ̀ Super Eagles. Má gbàgbé pẹ̀lú Austin Ogun-Ẹ̀bọn yìí wọ́n ti dán wò níbi bóyá ẹ̀ẹ̀kan sẹ́ẹ̀mejì sẹ́yìn tó jẹ́ pé kíní òun ò ṣe dáadáa. Ọ̀rọ̀ tí Fidelis Okechukwu wá sọ yìí ojú wo ló fi wò? Fidelis Okechukwu ó ríran kó tó sọ̀rọ̀ tó bá dẹ̀ wo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà máa rí pé oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń lọ lórí ẹ̀rọ ayélujára lórí Austin Ogun-Ẹ̀bọn níbi tó le dé àwọn kan tún fi Austin àti Finidi George wọ́n fi wọ́n wéra wọn wọ́n ní ta bá ń sọ̀rọ̀ nípa olórí tá à ń sọ̀rọ̀ nípa olùkọ́ni à ń sọ̀rọ̀ nípa Austin wọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa olùkọ́ ìyàtọ̀ wà láàrin olùkọ́ àti olùkọ́ni wọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa olùkọ́ lásán la máa sọ̀rọ̀ nípa Finidi. ó dìgbà tó bá sọ̀rọ̀ nípa àwọn onígẹ̀ẹ́sì àní boss àti ojú ọlọ́sàn. so nǹkan tí mo ń gbìyànjú àti sọ ni wípé Fidelis Okechukwu tó sọ̀rọ̀ nípa Austin Ogun-Ẹ̀bọn ó mọ̀ pé àwọn kankan wà nínú Austin tí ò sí nínú àwọn ìyókù tí a ti ń lò mí ní dárúkọ ṣùgbọ́n Austin ní àwọn nǹkan kan nínú ó ní lóòótọ́ náà Ọlọ́run ló ń gbógo fọ́lẹ̀ èèyàn o orí tó máa dádé inú àgógó òde ló ti ń wá. ṣùgbọ́n èmi rí Finidi èmi rí Austin Ogun-Ẹ̀bọn bí ẹni tó lè kó orílẹ̀-èdè Nàìjíríà dé ilẹ̀ ìlérí gan. ó gbádé fún ó dà jẹ́ ká lọ sílẹ̀ òkèèrè látọ̀dọ̀ tí ṣé àkọ́kọ́ kó bẹ̀rẹ̀ àbí kí n kó bẹ̀rẹ̀. jẹ́ kí n fi ti Okechukwu tí ó sọ̀rọ̀ nípa ti orílẹ̀-èdè Rwanda pé ti orílẹ̀-èdè Rwanda àti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá kojú ara wọn ó ní kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́lọ́ fọkàn balẹ̀ ó ní ẹ̀kan fọkàn rín balẹ̀ ó ní kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ ó ní àfàìdùn ọbẹ̀ ó lórílẹ̀-èdè Nàìjíríà máa fi ìyà tó tọ́ ó máa fi jẹ orílẹ̀-èdè Rwanda kí n tún wá máa fi kún fún yín pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yẹn àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Super Eagles Nàìjíríà wọ́n ti dé sí orílẹ̀-èdè Rwanda wọ́n ti wà ní Kigali àtàlẹ́ àná ni wọ́n ti gbéra wọ́n dẹ̀ ti gúnlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé lẹ́ni ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà máa gbáradì yẹn ní Kigali tó bá tún di lọ́la ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yẹn Super Eagles àti Rwanda ló máa wáyé ìyẹn náà tó máa lágbára ìyẹn náà máa lágbára máa sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́la wo ó dà ẹ jẹ́ ká gbéra bí ẹṣin funfun ká lọ sí ilẹ̀ òkèèrè mo balẹ̀ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool pàápàá jùlọ àwọn tó jẹ́ ìgbìmọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí bá a ṣe ń ṣètò lọ́wọ́ nínú yàrá agbára ìkànnì GOT television yìí wọ́n ti ń bá ẹni tó jẹ́ ògbóǹtarìgì agbábọ́ọ̀lù Mohamed Salah ọmọ ọdún 22 wọ́n ti ń bá a sọ̀rọ̀ o wípé kó fẹ́ ṣe rẹ̀ lójú sí wọ́n fẹ́ kó fẹ́ ó tiẹ̀ wá kéré jù wọ́n fẹ́ kó tọwọ́ bọ àdéhùn ọlọ́dún 2 tó yẹ mọ̀ pé àwí ló ti sọ pé agbábọ́ọ̀lù yìí ó lòun máa kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ní sáà tó kọjá ṣùgbọ́n gúdúgúdú 7 àti yàyà 6 tó ń ṣe ní sáà yìí bó ṣe ń gbìyànjú ajé wọ́n ti ń bá sọ̀rọ̀ pé tọ̀ ó wá dúró ẹ má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool wọ́n reject ẹ̀ o owó òbítíbitì owó £150 million eléyìí tí ikọ̀ agbábọ́ọ̀lù Al Hilal tó kó wọlé láti gbé kó tó di pé ètò káràkátà ó tẹnubodò ojú wo ló fi wò ó. Gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ yìí náà kó lè dáa náà ni gbogbo nǹkan tí ó ń lọ ojú tèmi kan fi wò ni wípé ká kàn tẹ̀síwájú. Kò fi bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. ó ti ń dàgbà lóòótọ́ ṣùgbọ́n tá a bá sọ pé nìkan dàgbà àwọn Ronaldo nǹkan kí wọ́n gbé. Ibi tí Ronaldo tiẹ̀ tún báṣẹ tiẹ̀ dé lánàá. bí a kò múrò yìí jẹ́. àwọn fẹ́ gbàgbé wọlé ni ibi tí Ronaldo báṣẹ tiẹ̀ dé lánàá ibi tó ní agbára ni nígbà tí mo rí bí àkàndá èèyàn. kì í ṣòro àkàndá nìkan téèyàn bá wo ẹ̀kọ́ tó yẹ kéèyàn kọ́ lára Cristiano Ronaldo ni wípé àwọn olóyìnbó ń pe kíní kan ní hard working ó túmọ̀ sí pé iṣẹ́ takuntakun téèyàn ò bá ti ṣe mẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ téèyàn bá ń ṣe wo náà lẹ́nu iṣẹ́ tó ń ṣe yẹn ó túmọ̀ sí pé kò sí nǹkan tó ò lè ṣe kò sí dáadáa tó ò lè gbé ṣe ọ̀lẹ Cristiano Ronaldo àyọlẹ ó gbé débi tó kọjá bẹ́ẹ̀. ọ̀sẹ̀ tó kọjá la sọ pé ó fi tán balẹ̀ ìtọ̀ 900 tó ti ẹgbẹ̀rún kan ṣùgbọ́n mo tún fi tó yín létí pé lánàá ó ti gbé ẹyọ kan lé tó jẹ́ 901 goals tí Cristiano Ronaldo tó ti gbá sáwọn career goal orílẹ̀-èdè Portugal gan mọ̀ pé àwọn léèyàn wọ́n mọ̀ pé àwọn léèyàn tó dábàá ń sọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù tó kó sóòjù wọn ó ti ń lọ sí 1000 báyìí o ẹgbẹ̀rún kan láìpẹ́ láì jìnnà ẹ̀ tún gbọ́ pé ó ti gbá bọ́ọ̀lù ẹgbẹ̀rún kan. òun ló fi ní pé wò ní fìdí òun ò tẹ̀tí ṣe tá àti jókòó èmi àti ẹ̀kan jọ sọ̀rọ̀ ẹni ẹni pé ṣé èèyàn ni Ronaldo ṣá mo léèyàn náà ni ògo ló yàtọ̀ sógo. tí gbogbo wa náà bá ṣiṣẹ́ déédéé àwọn náà wọ́n gbé débẹ̀ ògo ló yàtọ̀ sógo àti ẹ̀mọ́ tiẹ̀ báyìí. ìyẹn ti kó ní 5G ẹja dojú ọjà. ẹ jẹ́ ká dojú ọjà ká polówó ọjà ìpolówó báyìí làgùn mọ́ òwò àmúlò fẹ́ẹ̀ dé.
Looking for your dream home? Need a trusted property developer? Welcome to Taugani Global Resources Nigeria Limited. We are your go-to experts in property management and development. With premium lands and houses for sale, all free from any encumbrance and backed by genuine documents. We bring your dreams to life. Located at Kilometer 42 Lekki Ekpe Expressway, Lakwe, Ibeju-Lekki. Call us today at +234 905 964 7250 and let's build your future together with Taugani Global Resources Nigeria Limited, where your peace of mind is our priority. Ẹ káàbọ̀ padà àti lọ àti dé ìpolówó báyìí gan ni àgúnmu ẹgbẹ́ polówó yín wá sí orí ètò lórí ọ̀dàn yìí kábàá yín fẹ̀nà àjẹpọ̀n kájẹ́ lè bùgbà jẹ. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ ilẹ̀ òkèèrè láwà FMJ àbó ti sùn ní. mi sùn àkókò ikọ̀. Ó dáa a ti gbéra lọ sí ilẹ̀ òkèèrè gẹ́gẹ́ bí a ṣe já yín tán lórí àwọn ìròyìn tó jẹ́ àjẹ́ àbálẹ̀ bó jẹ́ pé bó ṣe ń jáde náà la ṣe ń tààrẹ sí ti gbọ́yìn. Inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ni mo dàgbà o. Ìdí ni pé ikọ̀ àwọn ìgbìmọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wọ́n ti jáde tán ẹ̀mọ̀kan fẹ́ tún létò. Pápá jùlọ bó ṣe jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wọ́n ń fi ìníkúfọ̀lá dìde wọ́n ń lulẹ̀ ní gbogbo ọ̀nà ìyà ń jẹ wọ́n gan ni. Ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wọ́n ti wá sọ wípé agbábọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn máa lé dànù náà máa tà dànù tí ètò káràkátà tó bá ti ṣe bẹ́ẹ̀ tó gbéra sọ. Wọ́n sọ̀rọ̀ nípa Casemiro àti Eric Christensen wípé àwọn agbábọ́ọ̀lù méjèèjì yìí wọ́n máa tà wọ́n dànù. ajúwe ìta fún wọn. bẹ́ẹ̀ni òmù lápàdà tiẹ̀ mẹ́rin. jẹ́ kí n mú látàpá bí ikọ̀ Arsenal wọ́n ti sọ̀rọ̀ lórí agbọ́wọ́ ẹ̀yìn tó darapọ̀ mọ́ ikọ̀ náà ní mílíọ̀nù márùndínláàádọ́ta lákòókò káràkátà pé kò ní kópa yẹn lénìí tí ikọ̀ náà bá máa tó bá máa kópa ní ìfẹsẹ̀wọnsẹ̀ pé lálẹ́ tòní agbábọ́ọ̀lù yẹn Calafiori kò ní kópa látàrí ìfarapa tí agbábọ́ọ̀lù náà ní. Calafiori ti padà sí ikọ̀ Arsenal torí ó ti kúrò ní Italy torí Italy ló ti ní ìfarapa nígbà tó ṣojú orílẹ̀-èdè rẹ̀ so fún ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wà ní ikọ̀ Arsenal. Fabrizio Romano òun ló fi tó gbogbo alẹ́ tí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní ìfarapa òun kò ń ṣe ohun tó pọ̀ púpọ̀ tó túmọ̀ sí wípé kò ní pẹ́ tó máa fi padà sí orí pápá ṣùgbọ́n lálẹ́ tòní kò ní láǹfààní àti kópa rárá. Ó dá inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United náà ni mo ṣe wà ìdí ni pé àwọn ìgbìmọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n ń gbìyànjú láti tún ilé tó wọ́n ti wá ń wá agbábọ́ọ̀lù tí wọ́n máa gbé wọlé tó jẹ́ pé òun ló máa rọ́pò Luke Shaw nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Ẹ mọ̀ pé Luke Shaw ti pẹ́ tó ti wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tó ti gbìyànjú ṣùgbọ́n àgbá ti ń dé sí lára. Ṣé wá rí agbábọ́ọ̀lù tó fẹ́ gbé wọlé yìí ó jẹ́ agbábọ́ọ̀lù tó jẹ́ pé ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Lesse Patrick Dogu lórúkọ ẹ̀ ọmọ ọdún kan dínlógún 19 years of age ni tó ti jẹ́ pé ó ń ṣe dáadáa wọ́n fẹ́ gbé wọlé gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tuntun. ẹ jẹ́ kí èmi náà tún lọ sí ikọ̀ PSG. Ikọ̀ agbábọ́ọ̀lù PSG wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àfikún àdéhùn tuntun báyìí tí àwọn méjèèjì ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú Luis Enrique bí akọ́nimọ̀gbá náà bó ṣe ó ti wọ ọdún ẹ̀ tó gbẹ̀yìn 2025 ni àdéhùn ẹ̀ máa parí ní ikọ̀ PSG ṣùgbọ́n kó má bàa parí kó wá dákẹ́ síbẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù PSG ti wá bẹ̀rẹ̀ àfikún àdéhùn pẹ̀lú ẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ tán ti bẹ̀rẹ̀ sí ní ṣàpérò pé Enrique àfẹ́ kó lọ ó ti ṣiṣẹ́ ribiribi tó ní agbára ìyẹn ní ikọ̀ PSG wọ́n ní fún ìdí èyí pé Enrique kò níbi lọ àwọn máa wá gbogbo ọ̀nà láti rí dájú pé Enrique ó dúró digbí ìyẹn sí ikọ̀ PSG pé wọ́n máa ṣe àfikún àdéhùn fún pẹ̀lú iṣẹ́ ribiribi tó tiẹ̀ tún ti ṣe lásìkò káràkátà eléyìí tó tẹnu bẹ̀pọ̀ tán fún ìdí èyí Luis Enrique kí gbogbo àwọn olólùfẹ́ ikọ̀ PSG kan sì ní lọ́kàn pé Enrique to be continued. Ó dáa tó bá ń gbọ́ ṣìkìṣìkì máa mì owó ní tóun ò bá sí nílé. ká má sọ̀rọ̀ nípa ó dáa ẹni tó jẹ́ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ìyẹn lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì mò ń sọ̀rọ̀ nípa olùkọ́ni tí ṣe yé dáadáa olùkọ́ni Pep Guardiola. Ó ní àwọn ìgbìmọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City wọ́n ti péjò kó wọ́n nítọ̀ owó wà ńlẹ̀ o wọ́n ti kówó kalẹ̀ báyìí sáà yìí bó ṣe ṣe bẹ̀rẹ̀ wọ́n ti kówó kalẹ̀ pé kó kó àwọn agbábọ́ọ̀lù tuntun wọlé wọ́n ní kó ná owó jáde ní January transfer window títí káràkátà tó bá ti gbéra sọ ìyẹn ní oṣù kínní ọdún tó ń bọ̀ wípé kó tún kó àwọn agbábọ́ọ̀lù tuntun wọlé o 100 million
pounds òun náà ti kó kalẹ̀ fún Pep Guardiola pé kó fi kó àwọn agbábọ́ọ̀lù wọlé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ó rí Man City ń ṣe dáadáa tipẹ́tipẹ́ wọ́n ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣáná wọ́n tuntun kówó kalẹ̀ wọ́n náà wo ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ṣe ń ṣe. pé a fẹ́ kí ìṣe dáadáa iṣẹ́ takuntakun wọ́n fẹ́ kó máa tẹ̀síwájú. tí bá ní kí n ya ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal nǹkan àbí kí n ya àwọn èèyàn ló ń kówó kalẹ̀ yìí wípé ẹ̀ ń ṣe dáadáa ẹ̀ ń ṣáná o àmọ́ ó yá tún kó àwọn tuntun wọlé. tó kó àwọn tuntun wọlé kí náà yẹn lè kó máa jò. tí iṣẹ́ bá ń ṣe dáadáa tí èèyàn tó wọ́n ra tuntun tó tún wọ́n ń gbé pamọ́ ó rí pé. wọ́n ní bí èèyàn bá ṣe dáadáa orí a máa yá atọ́kùn orí yá atọ́kùn Manchester City ló tún ṣe kówó lẹ̀ pé ó yá ẹ máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó dá ọjọ́ tí lọ tẹ́kì múrò yẹn gan-an tó máa lọ. ó dá ẹni tó jẹ́ olùkọ́ni nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea tẹ́lẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Mauricio Pochettino tó ṣiṣẹ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham àti PSG rí àgbẹ̀jẹ̀mọ̀ pé olùkọ́ni yìí ó dáa dáadáa ó ní àwọn ikọ̀ United States of America nílẹ̀ America national team wọn ti pé o wípé kó wá gbaṣẹ́ iṣẹ́ national team pàápàá jùlọ níbi ìgbáradì fún ìdíje àgbáyé tọdún 2026 USC tó yẹ pé àwọn ló máa ó tiẹ̀ àwọn ló máa ṣàgbàtò ló máa gbàlejò ikọ̀ ojú wo ló fi rí. Pochettino kéré inú ayé kò kéré o. la bá ń sọ̀rọ̀ nípa akọ́nimọ̀gbá olùkọ́ni àgbà tó dúró re. nǹkan tó ṣe fún ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham kò tẹ̀ wá kéré ó gbé wọn láti ó tàn wọ́n di àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tó lọ fún tọ́fọ́. tí wọ́n gba promotion fún ìdí èyí gan tó bá lọ sí USA yẹn ni pé a tún ṣe bẹbẹ ju bó ṣe ń ṣe lọ àwọn tó pè náà wọ́n mọ̀ tán ṣe kan tó pè. sọ́nà àwọn agbábọ́ọ̀lù tó ṣàná tó já máa lọlé. ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ká máa dágbére lórí ètò yín lórí ọ̀dàn ní ìkànnì GOTV ìkànnì alálùbáríkà Kẹ́hìndé Gbẹ̀gbọ́n ìkànnì tó bá tún di àárọ̀ la kẹ́tún pàdé wa lákòókò kan náà Fẹ́mi Joshua Adéfẹ́yẹ FMJ ọlọ́wẹ̀mú evangelist tó ń kéde ìrìnrìn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórúkọ tèmi. mo ti sọ fẹ́ evangelist yìí a máa sọ̀rọ̀ lórí ó dà kì í dùn kó pọ̀ ṣókí báyìí lọ́bẹ̀ oge ó wù ní kájẹrun pẹ́ lẹ́nu lóòótọ́ ó ń faná fún yẹn ìyẹn ò ní gbà o àtàpá bí láti máa ṣe lólùfimọ́ lórí ètò lónìí ọ̀làlẹ́ tó pàdé wa Festus Ọmọ́tọ́lá lórúkọ tèmi ẹ ṣé ẹ kú kalẹ̀.